wá gbọ́ ṣíṣe àti má ṣe tòní gẹ́gẹ́ bí irúfé ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti má ṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Tuesday, June 24 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Harris, ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20, ó ṣeé ṣe kí ọpọlọ yín kó dàbí ìgbà pé nǹkan kún nínú ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣe pé àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ àbí ìṣòro tẹ́ ń kojú lásìkò yìí lẹ́ ń gbà lérò. Lọ́jọ́ tòní kẹ́ má jẹ́ kí ìbínú yín kó ṣàkóbá fún nǹkan kan. Lọ́jọ́ tòní kẹ́ má bínú rárá, kẹ́ control ara yín, kẹ́ control emotion yín, kẹ́ control ìbínú yín. Lọ́jọ́ tòní gbogbo nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ àbí problem tó bá ń wáyé nínú ìgbésí ayé yín, kẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ yanjú rẹ̀, bẹ́ẹ̀ fẹ́ mójútó. Lọ́jọ́ tòní tó bá ṣe pàwọ̀ wà láàrin èèyàn àti ènìyàn kan tẹ́lẹ̀, ẹ wá bẹ́ẹ̀ fẹ́ pẹni náà láti wá bí àwọ̀ náà ṣe fẹ́ yanjú pátápátá. Ìyẹn máa jẹ́ kí ìbáṣepọ̀ yín kó tún dúró digbí, tí ó sì ní ṣàkóbá fún ìbáṣepọ̀ yín, tí ó ní lè bí break up. Lọ́jọ́ tòní kẹ́ má péjú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà. Ẹ má jẹ́ ẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni, ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè. Forest green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20, ẹ kíyèsára pẹ̀lú àwọn nǹkan tí yóò máa ṣẹlẹ̀ ní ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ kíyèsára torí àwọ̀ lè fẹ́ wáyé láàrin èèyàn àtìyàn lọ́jọ́ tòní, pàápàá àwọn tó súnmọ́ yín bóyá bí màlẹ́bí àbáwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ tàbáwọn ọ̀rẹ́. Lọ́jọ́ tòní ẹ ṣọ́ ẹ̀rọ ní yín sọ, ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu, ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ kó má bàa bí problem fún yín lénìí. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ má jẹ́ kára yà yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Bẹ́ẹ̀ sì ni kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, àyíká ilé yín máa dára púpọ̀. Ó dára kẹ́ lákòókò àti ìgbà tó dára pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn alásùnmọ́ yín, kẹ́ wà ní ìdùnnú àtayọ̀ dára lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní dára púpọ̀ kí ẹ wà pẹ̀lú wọn látàrí pé ìyẹn máa jẹ́ kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán dáadáa. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, lọ́jọ́ tòní lè wà challenging bákan, ṣùgbọ́n ẹ má ṣe ròyìnròyìn rẹpẹtẹ látàrí pé àwọn kan dáadáa náà tún ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Pàápàá ẹ máa rán opportunity kọ̀ọ̀kan lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní kẹ́ wà expressive, kẹ́ ṣàlàyé ara yín dáadáa, kẹ́ polówó iṣẹ́ yín dáadáa lénìí. Bẹ́ẹ̀ sì ni àwọn kan tí ẹ bá mọ̀ ọ́n ṣe ẹ má wulẹ̀ fi pamọ́ rárá. Ó ṣeé ṣe kí ẹ rí opportunity látara irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ rẹra yín lẹ̀, ẹ wà determine. Bẹ́ẹ̀ sì lẹ lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lónìí, kò sí wàhálà. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ẹ fẹ́ dédé rí ìbínú tàbí ká ìbàlẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín lọ́jọ́ tòní. Ẹ ṣàmọ̀dájú pé gbogbo módù yín torí bákan lé ní èní náà ló fẹ́ fi wáyé. Ẹ mọ́kàn balẹ̀, ẹ má bínú àbíjù, ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín, pàápàá ayé iṣẹ́ yín kẹ́ gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ dẹ̀ máa ronú nípa ọjọ́ iwájú náà pẹ̀lú látàrí pé àwọn pílánù tẹ́ bá ní lọ́jọ́ tòní fọ́jọ́ iwájú lè jẹ́ tàbí rere. Déni kí ẹ mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè. Ẹ má fọkàn sí gbogbo kan kíkan tí ẹ bá ń retí kó lè wọlé ní ìrọ̀rùn. Ẹ má kanra mẹ́nikẹ́ni, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ ṣe nǹkan yín létòlétò lénìí pẹ̀lú. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo,
ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 àwọn rere máa rọ̀gbà yín ká lọ́jọ́ tòní o ṣùgbọ́n ó ṣeéṣe kẹ́ fèsì àwọn challenges kéékèèké ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá lè máa mórí bọ́ nínú ẹ̀ ní kíákíá lọ́jọ́ tòní àwọn kan tí ẹ̀ ń lé ó ṣeéṣe kí ó tó yín lọ́wọ́ lọ́jọ́ tòní o bẹ́ẹ̀ sì ni ní gbogbo nǹkan kíkan tí ẹ bá ń ṣe bóyá láàyè iṣẹ́ àbí ní ilé ni gbogbo ẹ̀ pátá ìrọ̀rùn báyìí lẹ́ fi yanjú rẹ̀ lọ́jọ́ tòní ó tún dára kí ẹ plan fọjọ́ iwájú látàrí nípa kòkò yìí àwọn kan tẹ bá plan àbí rere fún yín lọ́jọ́ iwájú ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ sì rí dájú pé ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín àwọn plan tẹ́ ní kẹ́ pamọ́ láṣìírí yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní ẹ máa lè ṣàlàyé ara yín ayágágá púpọ̀ lọ́jọ́ tòní àdàbí ìgbà pé kí ẹ tún kọ́ ẹ̀kọ́ sí tàbí kí ẹ tún nímọ̀ nípa nǹkan sí tàbí kí ẹ tún ṣe àwọn nǹkan tí á mú kí ìdàgbàsókè dé bá ọ̀rọ̀ gbèsè ayé yín àtọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní tí nǹkan bá dàbí ìgbà pé kò bàláǹsì dáadáa ẹ wulẹ̀ ṣiṣẹ́ lórí bí ẹ ṣe fẹ́ wàjọ́ sí rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wá gbogbo ẹ ṣe fẹ́ dára ni lọ́jọ́ tòní kẹ́ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún ẹ tẹpá mọ́ṣẹ́ ẹ wà positive ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣohunkóhun lénìí white jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago kan kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ire wà fún yín lọ́jọ́ tòní ẹ sì máa ní ìrètí pé gbogbo nǹkan máa dára lọ́jọ́ tòní ẹ máa ní okun àti agbára láti kojú àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ láti borí rẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn solution máa wáyé fáwọn ìṣòro tó ti ń wáyé fún yín láti jọ́ mẹ́ta pàápàá tó ti ń dàbàrú ọ̀rọ̀ ìfẹ́ yín lọ́jọ́ tòní àwọn nǹkan kíkan tí ó bá dàbí àwọn kùdìẹ̀kudiẹ tó ń wáyé láyé iṣẹ́ náà gbogbo ẹ máa yanjú èyí tó ń wáyé ní inú ilé náà gbogbo ẹ máa yanjú tẹ máa rí solution sí tí yẹn sì máa jẹ́ kọ́kàn yín balẹ̀ tẹ sì máa tún rí àlàáfíà èyí tí ẹ ti ń gbà lérò àti fọkànbalẹ̀ tẹ ti ń gbà lérò látọjọ́ pípẹ́ ẹ mọ́kàn balẹ̀ ẹ gbà àlàáfíà láàyè ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣohunkóhun lé ní pẹ̀lú green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 10 láàárọ̀ sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lénìí ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ máa yin Ọlọ́run lógo ẹ máa dúpẹ́ púpọ̀ látàrí pé àwọn kankan ti ṣẹlẹ̀ látijọ́ mẹ́ta tó dàbí ìgbà pé nǹkan rọ̀fù rẹpẹtẹ ṣùgbọ́n èní ìbáyìí gbogbo nǹkan ti wá ń yàtọ̀ ọkàn tí ń balẹ̀ pẹ̀sẹ̀ tó sì máa balẹ̀ dáadáa lọ́jọ́ tòní kẹ́ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní kẹ́ gbafẹ́ kẹ́ tẹ́ra yín sí fàájì rẹpẹtẹ lọ́jọ́ tòní kò sí wàhálà ó tún dára kẹ́ lọ àkókò àti ìgbà àṣálẹ́ òní pẹ̀lú olólùfẹ́ yín lẹ́ni kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rórí gbámú dáadáa sí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún aago 10 kọjá 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí ẹ wá gbọ́dọ̀ wáṣọ pínkì rárá látàrí pé pínkì jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí ṣùgbọ́n ẹ lè wáṣọ mìíràn pàápàá lọ́kì kọ́lọ̀ yín tí ń ṣe pọ́pù ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ lérúkọ Capricorn ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí ìbínú pátápátá lọ́jọ́ tòní o àyíká lẹ́yìn máa dára tí ẹ bá wà ní ìdùnnú tẹ bá sì kọ́ àwọn èèyàn mọ́ra lọ́jọ́ tòní kí ẹ mọ̀ dájú pé kò sẹ́nì kankan tó pàfẹ́ẹ̀tì o pàápàá tí ẹ bá ń bá àwọn èèyàn tó rọ̀gbà yín ká ṣe bí àwọn olólùfẹ́ yín kẹ́ ò lẹ̀ fìfẹ́ hàn sí wọn tẹ bá fìfẹ́ hàn sí wọn tẹ ṣe dáadáa sí wọn àwọn náà máa fìfẹ́ hàn sí yín padà bẹ́ẹ̀ sì ni nínú ìrìnàjò ti ìfẹ́ ìyẹn relationship yín ó dára tí ẹ bá lè fi ọ̀wọ̀ bá olólùfẹ́ yín lò lọ́jọ́ tòní ìyẹn á bí kí ìbáṣepọ̀ yín kó dánmọ́rán kí ìbáṣepọ̀ yín sì gbalẹ̀ fún ìrọ̀rùn ẹ múra dáadáa léni kí ẹ dùn rí ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn ẹ ṣe dáadáa sáwọn èèyàn ẹ gbà láfíà láàyè kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú silver jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ara yẹn á máa yá gágá púpọ̀ lọ́jọ́ tòní ìlera ara yẹn sì jí pépé púpọ̀ lọ́jọ́ tòní ara yẹn yá gágá dàbí ìgbà pé kí ẹ gbájúmọ́ àwọn nǹkan tuntun èyí tó tún lè mú kí gbèsè ayé yín ní ìdàgbàsókè á dàbí ìgbà pé gbogbo nǹkan tí ẹ fẹ́ lé pátá kí ó ti bọ́ sí fún yín ni lọ́jọ́ tòní tẹ bá rí pé nǹkan dàbí ìgbà pọ̀ lọ́rùn yín ẹ wá bẹ́ẹ̀ fẹ́ báláǹsì gbogbo ẹ ṣe nǹkan yín létòlétò dára kọjọ́ tòní lé dára ẹ fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pàápàá tẹ bá fẹ́ gbégbèsè kan kẹ́ sì gbájúmọ́ àwọn nǹkan tó ṣe é pé ló ṣe kókó fún yín láti gbájúmọ́ lénìí ẹ má dà sọ́rọ̀ tí wọ́n pè é sí àbẹ́yìí tí ó kàn yín ẹ rẹra yín lẹ̀kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn àwọn àṣírí àwọn pílánù yín kí ẹ pamọ́ láṣìírí aago kan kọjá 20 ìṣẹ́jú lọ́sàn sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín lónìí ẹ wá gbọ́dọ̀ wáṣọ pínkì rárá, látàrí pé pínkì jẹ́ kọ́lọ̀ tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lónìí, ṣùgbọ́n ẹ lè wọ lọ́kì kọ́lọ̀ yín tí ń ṣe kọ́lọ̀ blue lénìí, kò sí wàhálà. ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20 lọ́jọ́ tòní á dàbí gbà pé kí ẹ ṣàwárí akitiyan àtàwọn ẹ̀bùn tẹ́ ní láti wulẹ̀ jẹ́ kí nǹkan bí ìmísí tí Ọlọ́run dá mọ́ yín kí ó tún ní ìdàgbàsókè dáadáa. lọ́jọ́ tòní ẹ lè ní spiritual ability láti borí àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ tó ń wáyé nínú ìgbésí ayé yín. ó dára kí ẹ wá àkókò láti ṣe prayer dáadáa, tàbí tẹ́ bá fẹ́ ṣe nǹkan kan tó jọ mọ́ any spiritual activity nínú ìgbésí ayé yín láti jọ́ mẹ́ta ìní dára láti ṣe bẹ́ẹ̀. lọ́jọ́ tòní kẹrẹ́ra yín lẹ̀, ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun, ẹ plan nǹkan tuntun kí ẹ sì gbajúmọ̀ kí ẹ sì bẹ̀ sí iṣẹ́ lé lórí fún ìdàgbàsókè ìgbésí ayé yín lénìí. ó dára bẹ́ẹ̀. blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. ire o.